gúlúgúlú ń bá máa ròde ẹjọ́ ìkòtò ń bá máa ròde ayò. Egun Ota kì í gàn tá dénú. Egun àràbà kì í gàràbà dọ́kàn, ọ̀rọ̀ tó bá ń dẹyẹ ọ̀hán ẹ̀rín ló fi ń rín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ wa tẹ̀ ń bá wa ra fọ́nrán yìí, gbogbo ẹni tẹ́ bá ṣẹ̀ wọ́n á fọ̀rọ̀ yín ṣẹ̀yìn rín. Ọ̀rọ̀ tó ń dùn tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tó ń létàlejò sí gbogbo wa á dẹ̀rín mọ́ ọ nínú, àtúntì dé bá a ṣe ń dé. Volume 6 ọdún eégún ti ìlú Ọ̀tà ọ̀hún la mú dé. Eré eégún wo ni? Eré Ọya Ọgbà Ọya Àléṣí ti ọba ló láyé. Àwọn ilẹ̀ fẹ́ wò yìí, àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo Ọya Ọgbà tá a mọ̀ sí Ọya Àléṣí. Ọmọ eléṣí awọ́gùnjoyè, ọkùnrin jìgìjìgì ò ṣeé fàtú ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọdẹ́mọ́ àtòjẹ́bọ lóòṣà lọ́wọ́ kó bàbá ẹni tí ò bọ. Àwọn oníbàtálẹ̀ rí tí wọ́n ti dé, tí wọ́n ti pèsè, tí wọ́n ti ń lù lákọlákọ, gbogbo ẹ̀ tó ti ń ró ní pọnlápọnlá. Olóyè Ológbòjò ti ìlú Ọgbà, àwọn ni ẹ̀rí tí àwọn náà tí wọ́n ń dé yìí. Bẹ́ẹ̀ làwọn èèyàn ńláńlá láti ìlú Ọgbà, kálukú wọ́n ti wà níkàlẹ̀ tí wọ́n á gbé eégún bàbá wọn lárugẹ. Torí ọmọ eléṣí ni wọ́n, yẹn Ìléṣí Ọ̀tà. Ibẹ̀dẹ̀ ni eégún Ọya ló ti ń gòdó. Akíngbadé Ọya bàbá Ọya, ọ̀kàrà ní Ìlọjẹ̀, Ọya Tinúkẹ́ Ọya ṣe gbéke lórí ẹṣin. Àrẹ̀mọbìnrin abìdí gbòdògbòdò èjì ilẹ̀kẹ̀. Baálẹ̀ ọkọ̀ ìlú tìlú Ewédàìró ní orílẹ̀ Agége akíyín. Àkàrà èbó ni wọ́n ṣe sílẹ̀ yìí fún Ọya tó máa gé. Níta bá ń ṣọdún eégún bí ẹni ń ṣọjọ́ bí ni Ọya lẹ̀ ń wò yìí. Jẹ̀gbín ọ̀gín ajílódà, Ọya ní irun náà kọ ẹ̀ ní rùbọn. Àgírí wódà làpàwọ́ ọkọ̀ dàda àwúrú dàbọ̀ sí ọmọ màgàlà tí ń jálẹ́dẹ̀ owó alẹ́lẹ́lẹ́yẹ. Ó sunwọ̀n tadétadé, ó sunwọ̀n tòṣàtòṣà, abẹ́gun sunwọ̀n bí ìyàwó. Mo lẹ́rí tí ó ń fi orí balẹ̀ níwájú bàbá wa akọ agbéni lọ bí odò. Bẹ́ẹ̀ ni Arẹ́kùjó ọmọ Èkó jégéjégé ni wọ́n dúró gbàgbàgbà ti Ọya. Àwọn èèyàn bàbá wa ìgbèlèkú dáńbé òun àyè òṣèkì bàbá Òjó, pírẹsidẹ̀ntì ọ̀jẹ̀ káàkiri àgbáyé, àwọn lẹ́rí tí wọ́n jókòó ti Ọya tó ń kí lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ làwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n ti wà níkàlẹ̀. Ọya lẹ́rí agbégijú ẹ̀ lẹ́rí tó ń bọ̀ yìí. Ọya náà tún ti wọlé, ó ti lọ pààrọ̀ aṣọ. Ó ti dúró nídìí àkàrà èbó tí wọ́n ṣe lẹ́jọ̀ tí wọ́n ṣe kalẹ̀. Bẹ́ẹ̀ làwọn ìyá àgbà ọ̀jẹ̀ gbogbo wọn ti jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ níbi ní ìgà Ìléṣí Old Palace, ilé ọba wa tàná, ọba títí dàda. Àkàrà èbó òun lè rí tí Ọya tó gé yìí. Ẹ̀rí Ọya ti gé àkàrà èbó. Ọya lẹ́rí tó ti ń ṣe ètò láti gun odó yìí. Bẹ́ẹ̀ làwọn eégún tí wọ́n máa kéwì, àwọn eégún akéwì gbogbo wọn ti dúró tí wọ́n máa sọ̀rọ̀ lẹ́yìn Ọya. Àkàngbó, àkàntọ́, àkànfọ́ pàwọ́ àkànfẹ́rẹ́ gíjóbi Ọya lẹ́yìn tó ti godó yìí. Ẹ já lọ gbọ́rọ̀ látẹnu Ọya kí gbogbo ẹ̀ kó máa lọ mọ́ ń bọ̀. Aloko baba di riro. Bale mo se ba o. Aloko mi ya lo luka. Iba baba mi. Akíngbadé Ọya bàbá ẹ̀ Ọya. Ilé sí àwọn kùjọyè.
Àmọ́ ní ìlẹ́sẹ̀ àwọn kùjọ pẹ̀pẹ́. Oṣù ti bẹ̀rẹ̀ nílẹ̀ yìí. Ìgbà yóò ṣe. Ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ nílẹ̀ yìí. Ìgbà yóò ṣe. Ẹlẹ́gbẹ̀lógún ti bẹ̀rẹ̀ nílẹ̀ yìí. Aláwùṣe ti bẹ̀rẹ̀ nílẹ̀ yìí. Ọ̀yá dòdò bí Bádélé máa pè é. Máa lọ́kọ̀ bàbá di níro. Ọjọ́ ìyàwó ni ojúmọ́ ti ní. Wọ́n lè mọ òṣèlú. Gbogbo ìyá ìgbàdì. Lẹ́yìn máa máa yàjú bẹ̀rẹ̀. Gbogbo ọ̀dọ́ ọ̀dẹ̀ lẹ́yìn máa máa yàjú bẹ̀rẹ̀. Ìbí bàbá mi. Àná máa bọ̀ pẹ̀ fún. Àṣà àṣà. Àṣà lágbà níjọ́ ìjọ kúkú ọmọ àjọ gbẹ̀rú máa jọ gbẹ̀rú ló sí. Wọ́n láyé ní mi àmọ́ ilé ní máa máa yàjú bàbá ọba tó bí mi. Wọ́n lè mọ òṣèlú. Wọ́n lè mọ òṣèlú. Gbogbo ẹlẹ́kú náà mi yìí lọ́wọ́. Gbogbo ẹlẹ́kú mọ àyàjú bà rẹ̀. Ẹsẹ̀ ìmọ̀ àgbẹ̀ bí ẹsẹ̀ ti mọ̀ ní kíkọ́ kíkọ́. Ọmọ àgbàrá owó àgbàrá gbẹ̀gẹ̀. Lọ́la lẹ́sẹ̀ yìí dá ọgbọ́ tuntun àdá tuntun. Nọ́mbà nílẹ̀ sẹ́yìn máa bẹ̀ bí ọmọ àṣẹ. Ọya dòdò! Ọya ọ̀ya! Ọya ọ̀ya! Èèyàn tó fẹ́ yà àwòkọ́ mọ̀ ọ̀rọ̀ yà bẹ́ lọ. Ọya dòdò! Ọya dòdò lẹ bá mi pè bẹ́ẹ̀. Àyílà á tó onímọ̀lẹ̀ òdúró pera wọn. Ọ̀rọ̀ ọmọdé àkíkà. Ọ̀rọ̀ tí màdé bá ṣe àlàsù òdodo ni. Bẹ́ẹ̀ ni mo ní ìkàlà. Ọya dòdò! Ògbèrè ikú náà bọ́lẹ̀ ní àbáròwò. Wọ́n bá yà délé. Kí n tó padà lẹ́yìn ọyẹ. Ẹ̀kọ́ bá yà dàbí ṣọ̀gbọ́n ló di sáré. Elékùn lọ́dọ̀ àbíkan bá rí kéékèèké. Àkúfọ̀ kùsù tí yóò kọjẹ̀ kọjẹ̀. Àkú ẹ̀jà kú ọmọ ṣẹlẹ̀ lẹ́ni. Mọ́lá àtẹ̀rí ìjà àgbàlá kékeré. Ọyá ìdílé ìrẹ́lẹ́ ní ẹ̀yà ìrọlọ́gbò wọn àyà mọ̀. Ọmọ tó kù bá mi ṣe bí ẹkù bí òjò. Ọmọ tó gbàgbà ní bá mi tó bá mi ṣe. Ọyá ìdòdò àfẹ́bí orí bá ń ṣe. Wọ́n mi lè òtún súnmọ́ ní kábà sẹ́yìn ẹ̀sẹ̀ ní orí bá ṣe. Ó dàgbà òṣì dánù. Orí burúkú ọdí méjìdínlọ́dún. Àgbò yóò gbé. Ọ̀yá dòdò! Olúgbàbọ̀jọ́ máa fi kọ̀rọ̀ bá ṣe ṣáàbì ló gbé ẹ̀. Bí ṣáàbì mú bẹ̀mí o, jẹjà tó dé egun. Èèyàn tí a bá mọ orin kọ́ mọ̀ fòrin ṣàdásẹ̀. Egun yìí, gẹ̀gẹ̀ bí ẹlẹ́gùn ṣàgbọ́n orí gbọ́dọ̀ jù lórí.
lọ́wọ́ ewu oríkì àfà ìmọ̀ni tí ìfanimọ́ra àfòmọ́ lápá àfòmọ́ òdìgbò tí fi ìjọba lórí ẹ̀kọ́ àtàlẹ́lẹ́kùn gbé ìyá àtẹ̀lẹ́ náà yẹ gbogbo wá sẹ́nu gbọ́dọ̀ ọ̀yá dòdò òyìnbó bá ti mi lẹ́nu máa gbé ohun wọn kí wọ́n bẹ́ẹ̀ kùn so ohun wọn kí wọ́n bẹ́ẹ̀ kùn so ìrìnsàjú àwọn kùkù yíyá. Àmọ́ sọ́kì ẹrú mọ̀ràn ìlérú ìgbà bàbá wáyé ní ọkọ̀ ọmọ dára. Ayé ìlọ́gún bá tọ́ bẹ́ẹ̀ mọ́ orí adíjà alẹ́ ni ó fọwọ́ lọ. Èdè náà wúyé mi ò ní bà bẹ́ẹ̀. Òun kọ́ mi lẹ́sẹ̀ lẹ́sẹ̀ olè ìdá mi ni. Ẹrú mọ̀ràn ìlérú kí wọ́n fà. Iṣẹ́ gbogbo ló ní bàbá nú ayé lógún náà gbọ́. Ọjọ́ tí ìgbẹ́ nílẹ̀ yìí bà. Àìsàn wà lẹ́yìn ẹ̀. Olóògùn tí ìgbẹ́ nílẹ̀ yìí bà. Ṣé tí ìgbẹ́ nílẹ̀ yìí bà. Nígbẹ̀rẹ̀ pàdé olóṣù lẹ́tọ̀. Ọyá nínú oṣù ọdún àfojú rẹ̀ wẹ̀ lóde. Àjẹ́ ìlú àfojú rẹ̀. Àwọn àti ìyàlẹ́rìí tó ti dáhùnrin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ látẹnu àwọn eégún akéwì àtọ̀yà fún rẹ̀ ó dárin ó ti bọ́ọ̀lẹ̀ lórí odó báyìí nígbà tó wà lórí odó akí olóyè ológbòjò tìlú ọgbà olóyè Ṣàkírù ológbòjò bàbá eégún ó ná owó fún un bó ṣe máa ń ná lọ́dọọdún nìyẹn bó ṣe máa ń ná lọ́dọọdún nìyẹn owó ẹ̀ yóò ní sùn yín ná lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè ìyàlẹ́rìí tó ti bọ́ọ̀lẹ̀ lórí odó ijó ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ ẹ̀fún Ọya láàyè ẹ jẹ́ kó rí ibi ṣeré. eré Ọya tẹ́ ń wò yìí orí odó lẹ́yìn ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ gbádùn ẹ̀ dọ́ba ẹ mọ̀ pé ọdún eégún tìlú Ọ̀tà àrà ọ̀tọ̀ ni eégún jẹ eégún lọ èèyàn jẹ èèyàn lọ Ọya ọgbà Ọya àléṣí àrà lóríṣiríṣi lẹ máa gbádùn nínú eré Ọya yìí ẹ̀rí kó ti mú dàálẹ̀ aṣọ yìí ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ ti rí mo ti sọ fún pé ẹ máa gbádùn ẹ̀ dọ́ba ẹ máa kà á ẹ ti rí bó ṣe ń lọ. ẹ̀ ń kà á ẹ̀rí bó ṣe ń sọ ẹ̀rí bó ṣe ń jù ú ẹ̀rí bó ṣe ń yí ẹ̀ tí ì rí nǹkan kan. ẹ̀ ń kà á a ti sọ fún yín pé eégún jẹ eégún lọ èèyàn jẹ èèyàn lọ tá bá ń ṣọdún eégún nílùú Ọ̀tà a lè fi wé tibikíbi mo sọ bẹ́ẹ̀ fún yín.
ẹ wo èrò ẹ̀yin náà ẹ máa wò ẹ wòran èrò bó ṣe lọ ẹ wo èrò. ọ̀yàlẹ́ni tó yíṣọ́ wájú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí ẹlẹ́ṣọ́ kò séwu lágbára yín kò séwu ẹ fọkàn balẹ̀ ewé kókò ní ya ara àwọn orin àtàwọn àdúrà ìwúre tẹ́ ẹ máa ń ṣe dé ní gbogbo ìgbà nìyẹn ẹ má jẹ́ kí ewé kókò ó ya ewé kókò kò lè ya ní gbogbo àwọn ètùtù gbogbo àwọn ohun tẹ́ ẹ ti ṣe níwúre lọ́dọ̀ arúgbó àtàsà ẹ tó kò níṣọ́ lẹ́kàn ẹ kò lè jẹ́ kí ewé kókò ó ya ẹ rí Ọya ló ń ṣeré lọ́wọ́ ẹ fílẹ̀ ìjọra ìṣeré ẹ̀. ẹ rí bó ṣe ń sọ mo ti sọ fún pé máa gbádùn eré yìí máa gbádùn ẹ̀ dọ́ba. òun tún dà jẹ́ kọ́ mọ̀ ẹ̀fọ́ yálẹ̀ ẹjọ́ orí fi ṣeré. níwọ̀n díẹ̀. ẹ ti ń rí bó ṣe ń lọ kẹ́ ẹ lè kàyé tó ti yí àgbésàn ńkọ́ ẹ lè ka ẹni ẹ̀sùn mẹ́yìn ẹ̀fọ́ yà láàyè ẹjọ́ orí fi ṣeré iwájú àwọn ọ̀jẹ̀ parapọ̀ obìnrin lẹ́rí tí Ọya wà yìí ó ti ń yíṣọ ó ń sọ ó tó ń sọ. Ọya o. ẹ̀rí aṣọlá Ọya tó ń yí yìí níwájú ilé bàbá má dán wò ẹ mọ̀ bẹ́ẹ̀ ó sì ń yí lọ ni eré wà lára Ọya tó máa ṣe lé ní ẹ gbádùn fọ́nrán ìdọ̀bà sọ fún yín ẹ̀rí bó sì ń yí lọ. àwọn oníbàtà ti ìlú orílẹ̀ Agége Isiaka mórí ẹ̀ ń bẹ̀ ó dúró re. lẹ́yìn ìgbà tí Ọya mo ti wọ̀lú káàkiri ó ti dé gbogbo ibi tó yẹ kó dé Òkèèdè láwa yìí níbi tí eégún ti ń pidán àti ń pebẹ̀ ní ẹnu ọwá níbi tí ọba ti ń gbadé ibẹ̀ láwa yìí ẹ̀rí Ọya lẹ́rí tó ti ń jòyè tún wo báwọn èrò ṣe ti pọ̀ tó tí wọ́n ti wá jókòó tí wọ́n ń retí Ọya Ọya náà ti wá dé ti wá mú ijó lẹ́wẹ̀lẹ́ lẹ́wẹ̀. Ọya o ẹ̀rí pé gbogbo èèyàn ń bẹ̀rẹ̀ Ọya bá ti ń bọ̀ àṣà ni gbogbo wọn máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ìdà ló wà lọ́wọ́ ẹ. ẹ̀rí aṣọ yíyí tún ti bẹ̀rẹ̀ àárọ̀ yìí kékeré tọwọ́ ìrọ̀lẹ́ lẹ́yìn ìgbà tó ti dókèdè yìí ẹ máa tún wá gbà ẹ máa tún wá rí àrà ẹ máa tún ríran wò ẹ rí i pé wọ́n fún un láàyè kò sí pé ó tó àbí eégún kan ń di lọ́wọ́ tàbí èèyàn kan ń di lọ́wọ́ wọ́n fún un láàyè lórí kọ́ṣo lójú kọ́ṣo níbi tó dúró sí tó ti ń yí bẹ́ẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ ló ẹ rí nǹkan kan ẹ gbádùn wa dọ́ba. ẹ fà sẹ́yìn ń bẹ̀.
èèyàn mélòó la fẹ́ kí èèyàn mélòó la fẹ́ kí ẹ̀rí bóyá ṣe ń sọ akí olóyè Kasim olówó péjò akíyín akú ọdún akúyèdún akí gbogbo àwọn olóyè ọ̀jẹ̀ lọ́kùnrin àtàwọn olóyè ọ̀jẹ̀ lóbìnrin akíyín adálejò dúró dalẹ́ ó bí kò sẹ́ràn àlejò òkìyín ń bẹ̀ ọ̀jẹ̀ movement mi ò gbàgbé yín ọ̀dọ́ ọ̀jẹ̀ òkìyín ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa ìyá àgbà ọ̀jẹ̀ gbogbo yín pápátá la kí ẹkú ọdún ẹkú ìyèdún àṣeyí ṣàmọ́dún o ṣàmọ́dún ṣẹ̀mí. mo ti sọ fún yín pé ẹ̀ tí ì réré Ọya ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré ni àdìsá ọmọ òjẹ́ pàrọ̀ bá mi nà wọ́n sẹ́yìn ni wọ́n fọyà láàyè kan ríbi ṣeré. ara mi ló tún fẹ́ dáyọ̀ ẹ́rì tí ń kó aṣọ jọ ń káṣọ jọ. tún rí ara míì tó tún fi ń yí eégún Ọya àlésí Ọya ọgbà yìí eégún ni tó ń ṣeré gidigidi eré lóríṣiríṣi aṣọ yíyí lóníranran òun ni Ọya ló yí ìdí egudu òun ló wà báyìí. ọlọ́kùnrin àti ìlú orílẹ̀ Agége alájì ẹ̀kú àfìdíbalẹ̀ ń bẹ̀ akínyìn ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún Ọya gbalẹ́ni tí ó ń yí egudu lọ́wọ́lọ́wọ́ báyìí. à ń fi yìí àfi ń kí ọlọ́pàá ti ìlú orílẹ̀ Alhaji Sharafa ní ẹkú palẹ̀mọ́ ti ọdún eégún ti ìlú orílẹ̀ Agége á bá wa láyé á bá wa láàyè àjẹ́ máa péjú ṣe láṣẹ ọba mi Èdùmàrè ni Ọya alẹ́rí tó sì ń yí egudu lọ́wọ́. bẹ́ẹ̀ làwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni wọ́n jókòó ni wọ́n ń wò bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin ọ̀kàrà ò ní iye okú ewu o ewu iná kì í pàwòdì. ọ̀tún ìyá àgàn gbà ọmọ akíngbadé ọmọ ọ̀kàrà ní ìlọ́jẹ̀ Ọya Tinúkẹ́ Ọya ṣe gbéke lórí ẹṣin àrẹ̀mọ́bìnrin àbìdí gbòdògbòdò èjì ilẹ̀kẹ̀ ẹ̀wẹ̀ ń bẹ̀wẹ̀ jà nílé Ọya Tinúkẹ́ gbogbo aṣọ ló ń ṣe sígbà orúmi ẹ̀wú ṣe bọ̀ mí pẹ̀rẹ̀ lọ́yàn ìtìpá àlàbá níbò lòmí ẹ mójú mi bàtà lọ́sẹ̀ láfi pé gba òpèrí ọwọ́ kan ẹ̀wà òpèrí ọwọ́ kan ẹ̀gúsí òpèrí ọwọ́ kan lásà ó ti tọ́ya jẹ lálẹ́ ìpè lálẹ́ lu Ọya. jagun òun lè rí tí Ọya dà yìí jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ látẹ̀sí èwo lẹ mú bọ̀. Alhaji Lateef Dẹ̀yìndé òyìnbó ọmọ aláàbò mẹ́sìn ìbejì akínyìn ẹkú ọdún ẹkú ìyèdún o. ẹ̀rí jagunjagun lẹ́rí tó gbogbo ẹ ti bẹ̀rẹ̀ sí ní ìdíyàn ti yàn ti ẹ̀rí ó ń dùn ó ń lárinrin ni. lẹ́yìn ìgbà tí jagunjagun ṣeré tó wọlé ẹkùn lẹ́rí tó ti jáde yìí. mélòó la fẹ́ kà àṣẹ gbẹkẹgbẹ bí àwọn àbá àṣọràn ni lẹ́yìn ìgbà tí ẹkùn náà ṣeré tiwọn dáadáa Agẹmọ ẹ̀rí tó kàn báyìí Alágẹmọ ti jáde yìí ení èjì àti ìlẹsọyè tó máa jẹ ẹ jẹ́ ká sì máa wò bọ̀.
ẹ̀sùn mẹ́yìn ẹ jẹ́ káwọn agẹmọ yìí ríbi ṣeré.